lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe Yorùbá TV, níbi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́, tá a ti ń sọ ìtumọ̀ òwe fúnra wa. Òun náà ni mo tún bọ́ sí láì bẹ̀sùbẹ̀gbà, láì pọ̀sẹ̀sẹ̀, láì fi àkókò ṣòfò. Oríṣiríṣi òwe náà láti sọ ìtàn tó bí wọn, àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yípadà tó dòwe. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láti sọ ní àyín, bákan náà láti sọ ìtumọ̀ àti ìwúlò òwe lọ́lọ́kan ọ̀jọ̀kan. Òwe tí mo fẹ́ pẹ̀kẹ́lù ní sáà yìí, òun náà ni Yorùbá pè ní ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹkòló, ẹran ẹni ní mú ní jẹ̀dín. Ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹkòló, ẹran ẹni ní mú ní jẹ̀dín. Ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ síwájú díẹ̀. Tá a bá ń sọ nípa ekòló, gbogbo wa náà la mọ ekòló, artworm àbí ìdin, gbogbo wa náà la mọ ìdin, maggot. Báwo ló ṣe wá takùn mọ́ra wọn tó fi jẹ́ pé ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹkòló? Kí ló dé tó fi jẹ́ pé ẹran ẹni ní mú ní jẹ̀dín? Ìdí ni wípé tí gbajúmọ̀ bá fẹ́ràn ẹja àrọ̀, ó lè jẹkòló. Tẹ́ bá wò dáadáa rí pé láyé àtijọ́ ìwọ̀ ni wọ́n fi pẹja lódò. Fún àpẹẹrẹ ẹja àrọ̀ ní pàtàkì jù, ìwọ̀ ni wọ́n fi ń pa lódò. Kì í ṣe bí tàsìkò yìí tó jẹ́ pé àwọn èèyàn ń sin ẹja àrọ̀, wọ́n lódò ẹja àrọ̀ káàkiri. Odò gangan náà láti fi ìwọ̀ pẹja àrọ̀ ńgbà náà. ń tá a fi ṣe ìjẹ fún ẹja láti fi ìwọ̀ gbé, òun náà ni ekòló. Ekòló la máa ń fi sẹ́nu wọ̀, ekòló lájù sínú omi. Tí ẹja àrọ̀ bá ti rí ekòló, yóò rò wípé ekòló yìí dédé bọ́ sínú omi ni. Oúnjẹ tí ẹja àrọ̀ ń jẹ tiwọn, òun náà ni ekòló. Tó bá ti ní kò wọ́n fẹnu gbé ekòló, bá ṣe fi wọ̀ gbé dókè odò nu. Ṣé o mọ̀ wípé gbajúmọ̀ tó fẹ́ jẹ ẹja àrọ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé ekòló tí ẹja àrọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ jẹ ó wà nínú ẹ̀, ó ṣeé ṣe kí èèyàn jẹ mọ́. Àti pàápàá ekòló ńlẹja àrọ̀ ń jẹ sanra ni Yorùbá fi sọ wípé ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹkòló, ẹran ẹni tí mú ní jẹ̀dín. Òun ni pé bá a bá lẹ́ran nulẹ̀ tá a ti tọ́jú nulẹ̀, bóyá yíyan là ń yán, bóyá sísá là ń sá lóòrùn kó lè gbẹ. Bó bá ti pẹ́ nígbà míì, a máa ní ìdin nínú. Bẹ́ẹ̀ ni, a máa ní ìdin nínú. A wàá mú, a wàá fọ̀ ọ́. Ó ṣeé ṣe ká rí ìdin inú ẹ̀fọ́ tán, ó ṣeé ṣe ká mọ́ rìfọ̀ tán. Tó a bá wá ṣèèṣì jẹ ìdin mọ́, a jẹ́ pé ẹran ẹni ló múni jẹ ìdin. Ìtumọ̀ eyín ni pé ohunkóhun tá a bá fẹ́ràn jù, tàbí tá a bá fẹ́ràn, tàbí tí ó bá jẹ́ kòríkòsùn ẹni, àìgbọ́dọ̀ mọ́ ṣe, a máa múni gba ẹ̀gbin mọ́ra. Ní Yorùbá fi sọ wípé iṣu ẹni ní tọwọ́ ẹni bepo. Wọ́n á tún ní tá a bá torí epo jẹ́ṣu, á torí iṣu jẹ́po. Tàbí ń tá a fẹ́ràn kì í múni wọ àléébù tí ń bẹ ń bẹ. Tí èèyàn bá fẹ́ràn nǹkan kan, bó bá jẹ́ pé wàhálà kan bẹ ń bẹ, kò ní kọ̀ láti dojúkọ ìṣòro tó bá wà ń bẹ, torí pé n tó fẹ́ràn ni. Ńlá fi pé ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹkòló, ẹran ẹni ní mú ní jẹ̀dín. Pé tí ò bá ṣe pó fẹ́ràn rẹ̀, tí kì í bá ṣe pó nílò rẹ̀, kò ní lè ṣe torí àwọn nǹkan tọrọ mọ́. Ẹ rí i pé ọmọ ẹni lè mú ni gbọ́rọ̀ àlùfàǹsá látẹnu ẹni tí ò tó ni. Bóyá ó ṣe nǹkan tí ò da sí wọn, tàbí ó ṣe nǹkan tìjú, wọ́n lè nu yàn lọ́rọ̀, wọ́n ràn rú ọmọ bẹ́ẹ̀ sílé, wọ́n ràn sí ìyá, wọ́n ràn sí bàbá, nípa fífi èébú ránṣẹ́ sí wọn pé bóyá àwọn ni ò bójútó, tàbí àwọn ni kò kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n kọ́, tàbí àwọn ni ò tọ́ sọ́nà, tàbí àwọn ni ò ṣàlàyé àwọn nǹkan tó lè fi sòdí wọn ilé ayé ẹ̀. Yàtọ̀ sí ọmọ ẹni tó lè múni gbọ́rọ̀ àlùfàǹsá, nǹkan ọ̀sìn ẹni lè múni gbọ́rọ̀ àlùfàǹsá o. Oríṣiríṣi nǹkan ọ̀sìn tá ń sìn nílé, bí adìẹ lè dóúnjẹ olóúnjẹ nù, ó lè yàgbẹ́ sí, ó lè ṣègbọ̀nsẹ̀ sínú ilé onílé, ó lè wọlé ìdáná, ó lè fọ́ àwo wọn. Bó sì jẹ́ ewúrẹ́ náà, ewúrẹ́ lè fi nǹkan wọn jẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó jẹ́ wípé ó lè múni gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ látẹnu àwọn tó ní nǹkan. Wọ́n ní tí
tí wọ́n bá wá sọ̀rọ̀ tán la fi pé tó ẹ̀yin kọ́ lẹ kúkú wí ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ kò lò ẹ̀rìn ni mo ní jẹ̀dín tí kì í bá sáde ẹ̀mí tó da nǹkan yín nù bí kì í bá ṣe wúrẹ́ mi tó fi ń ní nǹkan jẹ ẹ̀ sáàlì déédéé kò mí lọ́nà kẹ́ ẹ mọ́ bú mi ntọ́fà lọ́fà bẹ́ẹ̀ sì ni bó ṣe ọmọ náà ni bí wọ́n ṣe ń pè é lákọ̀ọ́gbà ni wọ́n máa pè é lábẹ́ ẹ̀kọ́ tàbí kí wọ́n pè é ní kò dúró gbẹ̀kọ́ ó sì lè àkọ́ọ̀gbà lọ́mọ yìí ó sì lè jábẹ́ ẹ̀kọ́ báwọn tàbí kò ń gẹ́gọ́ má dúró gbẹ̀kọ́ ilé èèyàn wà pé tó ẹ̀yin kọ́ lẹ kúkú wí ẹjọ́ yín kọ́ ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ kò lò ẹ̀rìn ẹni ní mú ní jẹ̀dín ẹ̀yin kọ́ lẹ wí ẹjọ́ yín kọ́ ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ kò lò ẹ̀rìn ẹni ní mú ní jẹ̀dín irú òwe báyìí a máa ń pa fún ìgbà tí nǹkan tí ò tó nǹkan bá ṣẹlẹ̀ sí ni ẹ̀gbin tí ó yẹ kó ta lé ni tó ta lé ni tí kìí ṣe èèyàn gangan lọ́sẹ̀ẹ̀sẹ̀ rẹ̀ tó jẹ́ pé ẹnìkan tó súnmọ́ ni ńlọ́sẹ̀ẹ́ bóyá ọkọ ló ṣe nǹkan ẹ̀gbin síta wọ́n kan ìyàwó lábùkù tàbí ìyàwó ló wà ìdọ̀tí níta tí wọ́n kan ọkọ ẹ̀ lábùkù tàbí ọmọ ló ṣe nǹkan àrífín níta tí wọ́n kan àwọn òbí ẹ̀ lábùkù ó sì lè jẹ́ àwọn òbí ló ṣe nǹkan àìlójútì nígbà míì kí wọ́n rán ọmọ wọn sílé ńlá fi pé ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ kò ló ẹ̀rìn ẹni ní mú ní jẹ̀dín òwe Yorùbá fún ti sáà yìí nìyí ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ kò ló ẹ̀rìn ẹni ní mú ní jẹ̀dín ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí àti àwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi Oríkì Yorùbá TV níbi tí a ti ń sọ nípa oríkì orílẹ̀ jákèjádò ilẹ̀ Yorùbá Àṣà Yorùbá TV bí tá a ti ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá tó yanrantí bákan náà ni Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà ka ìwọ̀n ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan Akọ́mọlédè Yorùbá TV níbi tá a ti ń kọ́ ẹ̀kọ́ nípa èdè Yorùbá ìkórìtà kò yí mi níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ kò bá kùn gbé àwọn ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ rí àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́yanu àgbọ́yàgbàdo ẹnu hà àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì lọ́lọ́kan ọ̀jọ̀kan àti àkàndá ọ̀rọ̀ Awíkonko live àkàndá ọ̀rọ̀ Awíkonko live àkàndá ọ̀rọ̀ Awíkonko live níbi tẹ́tí lè máa bá oríṣiríṣi nǹkan pàdé ọ̀rọ̀ òṣèlú ni o ọ̀rọ̀ ìjọba ni o ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni ẹ má pè mí o +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun àjò wa ṣe o.